Ogunlọ́gọ̀ èèyàn ni wọ́n ń pariwo yín pé àwọn kan ń ṣiṣẹ́ lásán ni àwọn ò lákòjọ. Kí ló lè fà á? Mo fẹ́ kẹ́ ẹ lọ mọ̀ yìí pé ogun àìlákòjọ yìí ọ̀nà mẹ́ta ni mò ń gbà wọlé sínú ayé ọmọ ènìyàn. Ọ̀nà àkọ́kọ́ àránsí, ọ̀nà kejì àdámọ́ àbí kí n sọ yín pé àyànmọ́, ọ̀nà kẹta òun náà ni àfọwọ́fà. Bóyá ọ̀nà mẹ́ta yìí ó lè má yé ẹlòmíì dáadáa. Ẹ jẹ́ kí n fọ́ wọn sí wẹ́wẹ́ fún yín. Ẹ jẹ́ n kọ́kọ́ bẹ̀rẹ̀ níbi àránsí. Àwọn ẹni bí wọ́n á máa rán ogun àìlákòjọ sínú ayé ọmọ ènìyàn. Lára àwọn ọ̀nà tí wọ́n máa ń gbà rán síyàn rèé. Owó tí wọ́n ti rẹ wọ́n á ná fún yàn. Gbàrà tí wọ́n bá ti nárúfẹ́ owó bẹ́ẹ̀ fún ẹ, kò sí bó ṣe lè ṣe gbà ò ní lákòjọ láyé rẹ̀. Àbí kí wọ́n fi òrùka burúkú kí wọ́n fi bọ̀yàn lọ́wọ́. Ọmọ ìyá mi, ìwọ tó lè ṣe kó o mọ́ bọ̀yàn lọ́wọ́. Gbogbo ìgbà tí wọ́n bá ti fi òrùka burúkú bọ̀ ẹ́ lọ́wọ́ báyìí, kò sí bó ṣe lè ṣe tó láyé yìí ò ní lákòjọ. Kò wá tán síbẹ̀ o. Àwọn ẹlòmíì nǹkan burúkú ni wọ́n á gbọ̀n sínú ṣọ́ọ̀bù olúwa rẹ̀ àbí kí wọ́n gbọ̀n síbi iṣẹ́ olúwa rẹ̀. Gbàrà tí wọ́n bá ti gbọ̀n nǹkan burúkú yìí síbi iṣẹ́ rẹ̀, kò sí bó ṣe lè ṣe tó ò ní lákòjọ. Ọ̀nà míì náà tún wà tí wọ́n tún máa ń gbà rán ogun àìlákòjọ síyàn. Kò dìgbà tí wọ́n bá dé ṣọ́ọ̀bù rẹ̀ àbí tí wọ́n débi iṣẹ́ rẹ̀ náà, wọ́n lè fẹ́ sínú atẹ́gùn báyìí. Afẹ́fẹ́ ò kì í fẹ́ kó mọ́ kangi oko lára ni. Kò sí tí wọ́n bá ti fẹ́ sínú atẹ́gùn báyìí, irúfẹ́ ẹni tí wọ́n fẹ́ sí yìí kò ní lákòjọ láyé rẹ̀. Kò tó wá tán síbẹ̀ o. Oúnjẹ ojú àlá wọn a máa fi rán àìlákòjọ síyàn. Nígbàrà tó bá ti lè jẹ lójú àlá báyìí, kò sí bó ṣe lè ṣe tó láyé kò ní àkójọ. Ẹ jẹ́ n bọ́ sí ọ̀nà kejì ní wàràǹṣeṣà. Mo ní ogun àìlákòjọ yìí a tún máa jẹ́ àdámọ́ àbí kí n pè é ní àyànmọ́. Torí ẹlòmíì wà àtọ̀runwá ló ti gbógun àìlákòjọ wálé ayé. Tẹ́ ẹ bá wo àtẹ́lẹwọ́ ẹlòmíì báyìí, gbàǹgbà lẹ́rọ̀gùn àìlákòjọ lọ́wọ́ rẹ̀ fún wọn tó bá mọ̀ ọ́ wò. Ẹlòmíì ti sáré títí ṣùgbọ́n pàbó náà ló já sí. Ẹlòmíì ti wẹṣẹwẹṣẹ títí ṣùgbọ́n pàbó náà ni. Torí pé kíni nínú àyànmọ́ rẹ̀ lógun àìlákòjọ yìí wà. Èyí tó fi ń wọ iṣẹ́ kiri yìí, ẹlẹ́dàá rẹ ló yẹ kó o bẹ̀ kó ṣàtúnṣe sínú àyànmọ́ rẹ̀. Ìṣe ni kó o ṣètọ́jú ẹlẹ́dàá rẹ̀ kó ṣàtúnṣe sínú ìpín tó yàn wáyé. Ẹ jẹ́ kí n kọjá sí ọ̀nà kẹta tógun àìlákòjọ mọ́ ń gbà wọlé sínú ayé ọmọ ènìyàn. Mo ní àfọwọ́fà ni. Bẹ́ẹ̀ ni, àfọwọ́fà ni ẹlòmíì wà. Kì í ṣe àránsí ló kó ogun àìlákòjọ bá. Bẹ́ẹ̀ sì ni kò sí àìlákòjọ nínú àyànmọ́ rẹ̀. Ṣùgbọ́n àfọwọ́fà ló kó ogun àìlákòjọ sínú ọ̀rọ̀ rẹ̀. Irú wọn ni tí wọ́n bá rí aláàánú kan tí ń ṣètọ́jú wọn, tí wọ́n bá rí aláàánú kan tí ń náwó fún wọn, wọn ò ní wẹ̀yìn, àwọn náà wọ́n máa ná iná àpà, ìnákúná ni wọ́n máa ná. Àgbàwọ̀ ẹ̀wò wọ́n máa fìyẹ́ ṣayé kiri. Ẹ̀yin náà kúkú ti mọ̀ ohun téèyàn ò ṣiṣẹ́ rẹ̀ kì í fi bẹ́ẹ̀ jọyàn lójú. Irúfẹ́ àwọn ẹni bẹ́ẹ̀ ni wọ́n máa ń kábàámọ̀. Àbámọ̀ wá ní bá a mọ́. Kì í ṣe ń pé ayé ló rán àìlákòjọ sí ẹ̀ kì í sì sínú àyànmọ́ rẹ̀. Àfọwọ́fà tiwọ́ gan lára ni. Mo fẹ́ kí kó wá lọ ṣèwádìí ibi tó gun àìlákòjọ gbà wọnú ilé ayé rẹ̀ kó lè mọ̀nà àbáyọ tí yóò ṣe sí. Ẹ darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí. Kò ní jẹ́ kẹ́ ẹ mọ́ pàdánù àwọn ètò wa ní kété tá a bá ti bọ́ sórí ètò. Ẹ já tó fi pàdé sórí àkọ́tún ètò ní kòpẹ́kòpẹ́. Ẹ ṣeun púpọ̀. Ìrírí Ayé TV àwa làgbà.